Ó yá ẹ bá wa dárúkọ yín fáwọn èèyàn. Èmi ni Ọlábọ̀dé, ọmọ Ìjìlàgbà. Ọmọ ibi iṣẹ́ mi ni Àjàgbóró. Mo máa ń ṣe àwọn pọ́ọ̀tì oríṣiríṣi. Èyí tó bá ti wù yín bẹ́ẹ̀ la máa ṣe. So àwọn pọ́ọ̀tì tán fi ń dáná àbí? Èyí tó bá ti wù inú ẹ̀, pọ́ọ̀tì wa kò di gbowó púpọ̀ náà, ọlẹ́sì lọ́dọ̀ wa. Ṣé a fẹ́ ká lè gbé fún kẹ́ máa tà ní àbí bó bá ṣe wù yín ṣá? Tẹ́ẹ̀ náà ṣe máa jèrè tó máa pé fún yín, tó máa pé fún àwọn náà tá à ń ṣe. Èso àjọ bá ti dọ́dọ̀ wa, kò sí pírọ́bẹ̀mù, iṣẹ́ táwa kọ́ ní ẹ̀ tá à fún jẹ ní pọ́ọ̀tì tí wọ́n fi ń ṣe oúnjẹ tó wọ̀ dáadáa. Tí kò ní máa dúró tí wọ́n bá ṣe oúnjẹ inú ẹ̀ kò ní máa jẹ́ kínní kwa. Kò ní ní pírọ́bẹ̀mù. Kò ní ní pírọ́bẹ̀mù tó máa ṣiṣẹ́ dáadáa. Gbogbo ẹ̀ náà wà lórí àwọn wa. Èmi ni Ọlábọ̀dé, ọmọ Ìjìlàgbà. Nọ́mbà wo náà lè pè yín sí? Nọ́mbà mi ní 001 52 36 23 96. Lẹ́ẹ̀kan sí. 01 52 36 23 96.